ó ga ọ́ ó gàgàntíà ó ga àwọn aláìní tìjú. Ẹ̀yin èèyàn mi oje, àwọn èèyàn mi tó ṣẹlẹ́ńkẹ́jọ, àwọn èèyàn mi tó mọ WhatsApp, tó mọ bó ṣe ń lọ, àwọn èèyàn mi tó gbọ́fèé. Ààbọ̀ Ọlọ́run á dájú lórí yín, kankan ò ní ṣẹ̀mí yín. In Jesus name. Amen. Ó ga jù. Ná bá ní àwọn láfógidi o. Wọ́n wá sáàfin. Wọ́n rán sọ fún kábíyèsí pé kábíyèsí lọ tẹ ojú àwọn mọ́lẹ̀. Kábíyèsí ṣe nǹkan tẹ́nìkan ò ṣe rí. Kábíyèsí mú ọmọ tàwọn, ó fojú ẹ̀ gbolẹ̀. Kábíyèsí jẹ́ kí àwọn èèyàn máa mock ọmọ àwọn. Kábíyèsí dójú ti àwọn àtọmọ àwọn. Ta lọmọ àwọn náà? Ashley. Ìgbà tán mẹ̀tọ́ tán dẹ̀ ṣe ẹ̀tọ́. Wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ìtìjú ṣẹ̀ bẹ̀rẹ̀. Ná bá ní kí ni ìtumọ̀ nǹkan táwọn wá ṣe láàfin o. Wọ́n ní wọ́n sọ fún kábíyèsí bẹ́ẹ̀ ni wípé kábíyèsí Ọ̀jájàmọ̀ ti Lagos State tó lọ fún Tádéníkáwò. Ṣé Naomi nìkan ló bímọ fún kábíyèsí ni? Ṣé Naomi nìkan ni ló bímọ? Yes. Ṣé Naomi nìkan lọmọ tí kábíyèsí nìkan Tádéníkáwò? Naomi bímọ fún Tádéníkáwò fún kábíyèsí. Gbogbo nǹkan tó jẹ́ ti kábíyèsí, tó jẹ́ ti gbogbo nǹkan kábíyèsí, ó wí ilẹ̀ fún Tádéníkáwò àti Queen Naomi pé àwọn ò ní gbà o. Bí kábíyèsí ṣe dójú tà wọ́n, tó dójú tọmọ àwọn, páwọn ò ní gbà. Ṣèbí bó ṣe fẹ́ Naomi ló ṣe fẹ́ Ashley. Ṣèbí bó ṣe sanwó bride price Naomi ló san ti Ashley. Ṣé Ashley ò kí ń ṣe ọmọ ẹ̀ ni? Kò ń ṣe ìyàwó kábíyèsí mọ́ ni? Àbí Adémákinwá kì í ṣe ọmọ kábíyèsí mọ́ ni? Ṣèbí Adémákinwá ṣe birthday 1 year tó mark. Pé kábíyèsí ò yọjú sí débi pé ó fẹ́ ṣe àpọ́nlé Adémákinwá. Àbí ó fẹ́ débi pé ó fẹ́ fún ní gift. Pé kò tiẹ̀ wo ibi tó wà. Kò tiẹ̀ announce nǹkan kan fún Adémákinwá. Ṣùgbọ́n Tádéníkáwò gbogbo gift pátápátá ló gbà. Wọn ò tiẹ̀ gbúròó pé bóyá Adémákinwá pé ó jẹ́ nìkan tó ọmọ kábíyèsí. Pé nítorí ẹ̀ àwọn ò ní gbà o. Àwọn ò ní gbà kábíyèsí ṣe dójú ti ọmọ àwọn bẹ́ẹ̀ yẹn. Pé ńsìn pé ṣe ni gbogbo èèyàn wọ́n yín mú sí Ashley. Gbogbo èèyàn ń ojú ìtìjú náà fi ń wo Ashley. Pé Ashley wà nínú ẹkún láti ìjẹta. Pé lóun ò ní gbà. Wọ́n ní bí ẹran ni o, bí ajá ló ń gbó ni o. Bí kábíyèsí ṣe ń wò wọ́n níran ni. Wọ́n náà jàporó irọ́, wọ́n sọ gbogbo ẹ̀, wọ́n ṣe gbogbo ẹ̀. Pé kábíyèsí ò dá wọn lóhùn. Pé ná bá ní kábíyèsí, kí ni kábíyèsí fẹ́ ṣe sí? Àfi kó lọ kọ́ Ọ̀jájàmọ̀. Ó túbọ̀ máa kọ́ Ọ̀jájàmọ̀ o fún Adémákinwá o. Tí kábíyèsí ò bá lọ kọ́ Ọ̀jájàmọ̀ again fún Adémákinwá, páwọn ò ní gbà. Pé kí kábíyèsí, àwọn àti kábíyèsí máa jọ mú nǹkan ní. Ọ̀rọ̀ rírùn, ẹ wọ ọ̀rọ̀ òfò nígboro ẹnu Sátánì. Wọ́n ní kábíyèsí ò sọ o. Wọ́n níbẹ̀ gbólóhùn tí kábíyèsí dùn. Ẹ sọ fún ọmọ yín kó lọ ṣe the right thing. Ẹ ní kó lọ ṣe paternity ọmọ ẹ̀ kó mú wá. Ẹ ní kó lọ ṣe traditional rites. Tó bá ti ṣe yẹn ló bá tán. Ìyẹn lẹ ṣẹ̀ṣẹ̀ máa sọ pé ẹ fẹ́ kó ẹsẹ̀ lẹ́sẹ̀. Tẹ bá wá síwájú òun tó máa dá yín lóhùn.
pé láì jẹ́ bẹ́ẹ̀ pé kò sọ̀rọ̀. Ẹ ráwọn aláìní tìjú. Kábíyèsí ní kò sọ̀rọ̀. Ṣé rí kábíyèsí wa yìí adákẹ́jà ni. Ó mọ bó ṣe fẹ́ mú àwọn ọlọ̀tẹ̀. Ó mọ bó ṣe fẹ́ mú wọn. Bẹ́ẹ̀ ni, ta ló mọ̀ pé gbogbo pílánì yìí pé ó wà ńlẹ̀ fún kábíyèsí? Ta ló kọ́ kábíyèsí? Àbí ta ló sọ nǹkan tí kábíyèsí yẹ kó ṣe? Àṣé wọ́n lórúkọ téèyàn bá fẹ́ sọ ọmọ ẹ̀, inú ẹni ló ń gbé. Ẹ wo nǹkan gidi tí kábíyèsí ṣe níjẹta yìí. Ẹ rí pé ó lágbára. Ó lágbára. Kì í máa ṣe kékeré. Mìrì. At the end of the day, wọ́n láwọn Láfọ̀gìdì wọ́n rí ẹsẹ̀ kúrò ní ààfin. Kábíyèsí ní ajá wọn ló ń gbó o. Gbogbo ìtẹ́sọ kò sí ìtókàn òun. Òun ti mọ nǹkan tí ó ń ṣe yín. Tọ́mọ yín ò bá ti ṣe nǹkan tí wọ́n ń pariwo fún látijọ́ yìí, tí ò bá ti ṣe, òfò ọjọ́ kejì ọjà. Pé tó bá ti mú gbogbo àwọn nǹkan tí òun sọ fún, tó bá ti mú ṣẹ, ló bá tán. Ó ní àìjẹ́bẹ̀, ó ní píìnì tó kéré jù pé kò lè rí gbà lọ́wọ́ òun. Débi pé ó fẹ́ fún ọmọ ẹ̀. Pé wọ́n ò tí ì ṣe nǹkan kan. Pé kò tí ì rí nǹkan kan. Ǹjẹ́ eléyìí dà bí ò dà? Now. Yes now. Ṣèbọ́ sọ wípé àwọn gbọ́n. Ṣèbọ́ sọ wípé kò sẹ́ni tó lè ṣe nǹkan tí èyí tó ń pè ní Ashley. Gálé, ó tán àbùkù. Kí ni gbogbo làlà kókó fẹ̀fẹ̀ òun? Kí ni lórí gbogbo làlà kókó fẹ̀fẹ̀ Ashley? Ó máa ṣe báyìí fún Naomi. Naomi ń ṣe ìyàwó kábíyèsí. Kí ni Naomi ń wá láàfin kábíyèsí? Kí ni Naomi ń ṣe ó pawọ́dà? Ó lóun fi ṣọ́ọ̀ṣì bojú. Naomi ṣe gbá, ó fi òun ṣe kíní kan. Ǹjẹ́ wọ́n ní silence is the best answer for a fool. Ǹjẹ́ pẹ̀lú gbogbo bí kábíyèsí àti Naomi ṣe ń ṣe, àṣé kábíyèsí fi ọgbọ́n àti òun àti Naomi wọ́n fi ń ṣe ṣégè fún wọn. Ẹgbàá Holy Spirit ń na gbogbo wọn ní kànkan. Àwọn náà ń pariwo. Kẹ́ mọ bó ṣe ń ta wọ́n lára. Àwọn olówú jíjẹ ti fẹ́ pakú. Kẹ́ wo bó ṣe ń ta wọ́n lára. Àwọn Láfọ̀gìdì wá gbójú gbóyà. Wọ́n fẹ́ béèrè question rádaràda. Játijàti. Ó tiẹ̀ máa ń dùn yàn bẹ́ẹ̀. Ṣé ó tiẹ̀ máa ń tàyàn lára bẹ́ẹ̀? Ni wọn ò pe ọmọ wọn sẹ́gbẹ̀ẹ́, kán pè sí kọ̀rọ̀, kán bá sọ̀rọ̀ níbi tọ́rọ̀ wà. Ṣé wọ́n bó ní nǹkan dùn nǹkan ẹ̀ ni? Wọ́n ò lè bó ní nǹkan dùn nǹkan ẹ̀. Wọ́n ò lè bá kábíyèsí dùn nǹkan ẹ̀. Ohun tó wun kábíyèsí ló lè fi owó ẹ̀ ṣe. Nǹkan tó wá látọkàn kábíyèsí ni kábíyèsí lè ṣe fún anybody. Bẹ́ẹ̀ ni. Ìyẹn náà fi sọ wípé wọ́n ní tá bá wí fún ọmọ ẹni kó gbọ́. Ọmọ yín ò gbọ́rọ̀ sí yín lẹ́nu, ẹ̀yin Láfọ̀gìdì. Tẹ́ bá ní tìjú yẹ kẹ́ fọwọ́ bojú. Ẹ máa rán ọmọ yín ní iṣẹ́kíṣẹ́. Ọmọ yín jẹ́ iṣẹ́kíṣẹ́. Ọmọ yín lọ gbé ọmọ wá láti ìta. Tó lọ gba oyún wá láti ìta. Tó bí fake ọmọ fún kábíyèsí. Ojú ò tiẹ̀ wá ń ti ẹ̀yin Láfọ̀gìdì. Kí lẹ̀ ń fi àgbà ara yín wọ́lẹ̀ báyìí? Ẹ má fi àgbà ara yín wọ́lẹ̀. Nítorí kò yẹ yín. Ìtìjú ni. Ìrìn ìtìjú lẹ ti ẹ̀rìn wá sáàfin. Láti ní guts láti máa béèrè question tí ó gbádùn lọ́wọ́ kábíyèsí. Ẹ̀yin èèyàn mi, ǹjẹ́ ó tán bókù? Ìtí kábíyèsí tí ẹ ṣe fún ẹ̀yàn òun gangan lòun. Ọlọ́run ṣeun. Ọlọ́run á túbọ̀ máa kún kábíyèsí ní ẹ̀yìn. Máa kún lọ́wọ́ láti ṣe iṣẹ́ àràmàdà. Lágbára ẹ̀jẹ̀ Jésù. Queen Naomi àti ọmọ ẹ̀. Ẹ gbó ẹ tọ́. Ẹ ré ikú kọjá bọ́ sínú ìyè. Agbára òkùnkùn kankan kò lè ṣe nǹkan kan fún yín o. Agbára ẹ̀jẹ̀ Jésù. Holy Ghost fire. Anybody that attempts any crime with you and your children, Holy Ghost fire máa consume wọn in the mighty name of Jesus. Bẹ́ẹ̀ ló máa rí. Ó ti rí bẹ́ẹ̀ náà. Jésù Olúwa wa. Àmín. Ẹ̀yin èèyàn wa, ẹ ṣé gan. Mo ní kí n sáré gbé good news yìí wá fún yín. Nǹkan tí kábíyèsí ṣe.
kábíyèsí ẹ máa ṣe lọ, Jésù wà pẹ̀lú yín, lágbára ẹ̀jẹ̀ Jésù ẹ gbé yè ìwọ àti kábíyèsí ìwọ àti Naomi ìyàwó ẹ gbé yè, ikú ò ní dirí yín pa, àrùn ní sọ yín lọ́jọ́. Àwọn ọmọ Naomi wọ́n á dirú wọ́n á dìgbà fún yín, Jésù Olúwa wa, àmín. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa, ẹ bá share, kẹ́ bá like, kẹ́ dẹ̀ bá subscribe. Jésù Olúwa wa, amen. Ẹ ṣé gan, bye.